tó mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá fi gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o ikú kò ní wàá gbé ṣe o ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ ti rí i pé orílẹ̀-èdè nàìjíríà ti wá di ó ti kọjá bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn ìjọba nàìjíríà àwọn sójà àwọn ọmọ ogun nàìjíríà níṣe ni wọ́n fẹ́ lù bálẹ̀ àlùdàmì lọ́ba lù bálẹ̀ pa o wọ́n lù bálẹ̀ ìlú kan pa ni o ohun tó mú káwọn ọmọ ọbẹ̀ náà gbé eégún bọ́ síta ní ìpínlẹ̀ èkó nìyí o ìjọba nàìjíríà ẹ wá mọ pábánbárí ibẹ̀ baálẹ̀ tó lù pa yìí kórí máa ṣọ́ wa ni o gbogbo ọmọ yorùbá ẹ má jẹ́ ká sùn o nítorí àwọn aráabí yìí ti ń fi ọ̀bọ lọ̀ wá odidi baálẹ̀ ìlú ni sójà lù àgọ́ àwọn sójà yìí ibẹ̀ ni wọ́n ti lù baálẹ̀ pa o ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì brain yín in case tí ẹ ò bá mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ yánmírín àwọn ọmọ Ìgbò ti pinnu o wọ́n ti dìde tán pé dandan àwọn náà ń gbé eégún bọ̀ lórílẹ̀‐èdè Yorùbá ó yà yín lẹ́nu wọ́n làwọn ń gbé eégún bọ̀ lórílẹ̀ Yorùbá ni o ìbéèrè tèmi ni pé ìjọ́ wo lọmọ Yorùbá gbé eégún lọ sọ́dọ̀ tiwọn tó fi bá jẹ́ pé àwọn ni wọ́n ń gbé eégún bọ̀ lọ́dọ̀ tàwa báyìí ó mà ga ó ga gan ó yà ní lẹ́nu bó ṣe yà yín lẹ́nu náà lóye ṣọ́ọ̀kì pé àwọn ọmọ Ìgbò làwọn ń gbé eégún bọ̀ ní odidi láti ìlú wọn sórílẹ̀-èdè Yorùbá kódà wọ́n ti ní kí gbogbo ọmọ Yorùbá gbáradì nítorí pé eégún àjòfìà Nnewi wọn ló ń bọ̀ ní ìpínlẹ̀ Èkó mi ò wá mọ̀ bí yóò máa wọ mọ́tò ni o àbó máa fẹsẹ̀ ṣá ṣùgbọ́n wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa múra sílẹ̀ nítorí eégún àjòfìà Nnewi wọ́n ní àwọn fẹ́ gbé eégún wọn wá sí ilẹ̀ Yorùbá kó má dà pé Yorùbá máa rò pé àwọn nìkan làwọn léégún àwọn Ìgbò náà sọ fún yín pé àwọn náà léégún o nítorí eégún àwọn gbọ́n ti ṣetán láti wá sí orísun ilẹ̀ Yorùbá ìjẹ́ wo làwọn ti kù gìrì gbé eégún lọ sí àbí ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí nìkan ṣáàbì ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí nìkan ṣáàbì kí ló dé ṣé ẹ fẹ́ pa ẹwà run ni eégún yìí ń bọ̀ láti odidi Anambra lọ́hùn ó ń bọ̀ sí ìlú Èkó léégún ń bọ̀ wá eégún ti ní destination o láti Anambra ní eégún yìí ti ń bọ̀ wá sí ìlú Èkó ló máa láǹdì sí ẹ̀yin ọmọ Èkó ẹ kú àmójúbà eégún àjòfìà Nnewi nítorí wípé àwọn ọmọ Ìgbò ti ṣetán láti gbé eégún ìwọlé wá gbogbo ọmọ Yorùbá láàrín sí eégún yìí ó máa bá àwọn ọ̀jẹ̀ níbẹ̀ yóò sì bá àwọn tó kù náà níbẹ̀ ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé ṣé òun àti MC Olúọmọ wọn á jọ wá nǹkan kan ṣe síra wọn nítorí wípé mo jẹ́rìí àwọn náà ò ní gba gbẹ̀rẹ́ eégún àtọ̀húnrìnwá ó wá fẹ́ máa claim ilẹ̀ bàbá wa ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni Yorùbá nation là fẹ́ ẹ ti rí ta ní pariwo ẹ jẹ́ ká gba òmìnira wa ẹ jẹ́ ká gbára wa lẹ̀ nítorí kíni torí irú nǹkan báyìí ni kọ̀kọ̀ ní jẹ́ pé èèyàn kan àwọn kan kọ̀ dìde wọ́n wá láwọn ń gbé eégún kan bọ̀ láti ìlú wọn máa bọ̀ ní ìlú Èkó fún kíni o ṣé eégún yín ló fẹ́ fún wa lówó ni àbí eégún máa jó lọ mò ń wẹ̀ ẹ̀yìn rẹ ó ga o ẹ̀yin ọmọ Ìgbò yìí kò sára tẹ́ ẹ̀ lè dáṣá mi ò dẹ̀ ráwọn ọmọ Ìgbò yìí bú ní ìrí wọn bú bí kò ṣe pé àwọn bàbá wa tó ti tà wá lọ́pọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá wa tó ti tà wá lọ́pọ̀ ni o nítorí wípé ara ń tà sọ nìyẹn ẹ yé máa talẹ̀ wa ẹ ò ní dáhùn
òun ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ Ìgbò fi ń sọ pé àwọn ń gbégún bọ̀ nípínlẹ̀ Èkó àbí wọ́n ti ta gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn kábíyèsí mìíràn, àwọn àgbààgbà ìlú ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ ni wọ́n ti ta ilẹ̀ bàbá wọn tán fún àwọn ọmọ Yánmírín yìí. So kí wá ló dé tó fi lè dára-kárà? Tẹ bá dé Ìlá-Àró náà lápá kan bẹ́ẹ̀ wọ́n ti ta most ilẹ̀ bẹ̀, àwọn Ìgbò ló nominate ibẹ̀, àwọn ló ń jà náà níbi tó wá bá dé Ìlá-Àró gan lásán tó jẹ́ ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ò fi bẹ́ẹ̀ tó àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Fúlàní tó wà níbẹ̀ nítorí pé wọ́n ti ta ìlàjì ilẹ̀ wa tán pátápátá fún àwọn ọmọ Ìgbò àtàwọn ọmọ Fúlàní. Ọ̀nà dà tó fi jẹ́ pé wọn ò ní máa jẹ gàba, ọ̀nà dà tó fi jẹ́ pé wọn ò ní máa ṣe bíi pé àwọn làwọn tó tán lórílẹ̀ bàbá wa lọ́ṣẹ̀ wá ń ṣe bó ṣe wù wọ́n báyìí. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, ṣẹ́rí ìdí ta fi sọ pé Yorùbá nation la fẹ́, ṣẹ́rí ìdí ta fi pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ báírà, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́n táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Up Yorùbá nation no going back. God bless Yorùbá nation, God bless olóyè Sunday Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ni a fẹ́. Kí ni àwọn baálẹ̀ ọba and Lagos boys kí ni wọ́n á fẹ́ ṣe báyìí nígbà tó ti gbọ́ wípé wọ́n ń gbé eégún bọ̀ láti ilẹ̀ Anambra? Ṣùgbọ́n o, what are they going to do with Fulani as they are the owner of Lagos? Àbí torí àwọn Fulani gan ti ń claim pé àwọn làwọn lè kó pàlàpàlà. Ìkan tiẹ̀ jẹ́ pé wá pé kí ló dé tí wọn ò lè gbé eégún wá sí Abuja? Why can't they take this festival to Abuja? That is the Federal Capital Territory. Irọ́ ó dà pé àwọn Abuja máa ya wèrè gan. Kò ń ṣe Ìgbò nìkan àti Fúlàní náà, gbogbo wọn náà ń dára tó wù wọ́n. Ara ń tà àfi sọ pé ẹ má jà á ta ogún ìbí wa nìyẹn. A ti tẹ ogún ìbí wa fún àwọn Ìgbò ìtàn, àwọn Ìgbò wa di tó tún threatening wa. Is this a threat? Threat ni. Ọ̀kan tiẹ̀ ní ó ṣe jẹ́ pé Èkó nìkan ni Èkó ṣáá ni. Òótọ́ dẹ̀ ni Èkó ni o, nítorí wípé ọba Ìmílẹ́kàn ó ti yí kàn wọ́n báyìí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tùn lósì pé àsìkò ti tó láti gba òmìnira wa. Èyí tá ṣẹrú Fúlàní ti tó. Ẹ̀yin náà rí àwọn Yánmírín náà ń dìde wọ́n làwọn ń gbégún bọ̀. Yorùbá nation ló lè ṣe o. A ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu àtẹlẹsẹ̀ àti máa bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá láòní dé ó máa láòní délé bá Yorùbá nation ni ó dàbọ̀.